Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ayé kí ló ń jẹ́ òṣìṣẹ́ lọ́wọ́. Ayé fọ́ọ̀nù òṣìṣẹ́ lọ́wọ́. Ayé kí ló ń jẹ́ ìwọ́n tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ayé fọ́ọ̀nù olóńjáyé ayé lórí stage. Ayé kí ló ń jẹ́ ẹ̀ló ti jáde o. Alẹ́ pè mí o, ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi padà òṣìṣẹ́ lọ́wọ́. Ó bẹ́tà Kéke ó bẹ́tà. òṣèkò kò sọ̀rọ̀ Ọmọ kúkú o ọmọ kúkú. Ṣéṣàánẹ̀ ìdára ọ̀tọ̀. Ibro àròyé ọ̀gá. Báyìí lẹ́bi àròyé ṣe máa ń ìdí àlùjọ ti kúrò. Àlùtà. Ibi sẹ́yẹ́ káyọ̀ bàtò láyé àròyé. Àbálùjọ. Ojú àlùbáríkà Pasuma àwọn dàlà ló tó fún wa. Ọjọ́ tí mo gbé wọn ní lóore. Àjíṣe bí là ń gbà kalà ọmọ rí o. Àsóòdì ṣe ní ẹni ọmọ. Adéọlá ọkọ̀ Adéọlá Adéọlá ìgbà tí mo dé. Síbí ìṣe ìṣe Pasuma lèmi Pasuma o ṣe sọ̀rọ̀ mo wá sọ fún ìdọ̀tún ìbúrò makanaki. Bébí dé. Ti ní Jẹ́bùjì. Sọjọ́ ìmọ̀ bá ń kẹ́. Bébí Pasuma. Amẹ́ríkà. Mo wá sọ fún ìdọ̀tún. Ó ṣe ilẹ̀ òṣìṣù àwọn tí olú ọmọ ṣe ọ̀gá pátápátá nọ́mbà wá. Tọ́wọ́ tó bá bí pé kí ni mo ṣe ẹ̀yìn dáhùn lóhùn báwọn tí wọ́n ṣe yẹmi celebrity tẹ́sù bí ambassador Facebook yá ti sọ̀rọ̀ tó bá lọ́ bá wọn ní pop show ní Nàìjíríà ìmúra ò ní ibùjọ pàṣẹ ló sọ̀rọ̀ ló tún hàn. Bébí dé. Ti ní Jẹ́bùjì. Bébí Pasuma. Ọlọ́wọ́ mo wá sọ fún ìdọ̀tún. Ojú tútù olú ọba ló lè ṣe ẹtí ló lè ṣe àkísọ́yà ayédáadé lọ sóde ẹ̀wẹ̀ rẹpẹtẹ bàṣẹ tútù ló sọ bẹ́ẹ̀ ìlérí olúwa ó ti ṣe kúnlẹ̀ lábàgà ní àlàfo òun lọ́mọ last náà bẹ́ẹ̀ bá a sí ìlérí ọlọ́run ti ṣe ó kárí ẹ̀rọ tútù ó gbọ́dọ̀ díẹ̀ àwọn loyalist tipẹ́tipẹ́ àwọn kan ló fẹ́ràn àwọn lábàáyàbá sí nígbà yẹn àtúntò àwọn padà wọ́n fẹ́ràn àwọn náà wá ní àti wọ́n láwọn padà láàbí ọba àtúmọ̀
àtijọ́ wa fẹ́ long time ago láàánú àtijọ́ wa ó jẹ́ sísè yẹ òṣòfò ìyànà tó kúrò sísè rẹ̀ bàbá jẹ̀dá bàbá jẹ̀dá náà bàbá jọ́délójì ọmọ ìlú. ọkọ̀ náà fún kìí ọkọ̀ dọ́là pọ̀. bàbá jọ mí lójú bàbá jọdá stefana tí mi rè stefana tí mi rè ilé oṣooṣù ní gbogbo akéèké kò sọmọ náà ẹgbẹ́ bí ọlá ọlọ́ọ̀lọ́ ẹ̀gbọ́n tàmùdáyé sí fún oṣù ẹ̀gbọ́n dájú dé ìlú ẹ̀kọ́ sákìlá tó oṣù ìyàwó oṣooṣù oṣù àlùbáríkà oṣù ó káwọ́ sókè fún ṣùṣù ó dọ́wà ó yà wèrè gan eléyìí ara ẹ̀ṣẹ̀ balẹ̀ mi ó yà wèrè gan bóyá torí èjì tí pé bàbá wọn lé máa ń ṣe àkẹ́bà ẹ̀jẹ̀ oṣù sí oṣù. ọ̀sẹ̀ wọn alùpàá àríkà ìyàlọ́mí ìṣúná. alùbáríkàrò náà làbàkà ọlọ́ọ̀bẹ̀kúnlẹ̀ àwọn tá a lè àṣẹ sí àtúbà fẹ́ sí. àwọn tá a lè àṣẹ sí àtúbà fẹ́ sí. àwọn tá a lè àṣẹ sí àtúbà fẹ́ sí. alùbáríkà àwọn tá a lè àṣẹ sí àtúbà fẹ́ sí. baby face àwọn tá a lè àṣẹ sí àtúbà fẹ́ sí. wáìdì baby àwọn tá a lè àṣẹ sí. àwọn àmọ̀dá àwọn ọ̀jì wọ́n ti lé àti pẹ́ á lè àṣẹ sí. ṣé ọjọ́ ọdún jẹ́ kí ẹ tó àná olúfọ́ bí ọjọ́ àwọn tọ̀nà rẹ́bù àwọn tàmúdá wọ́n ní wọ́n lè jẹ́ kọ́mítì. ọ̀nà ìsí ọ̀nà ọ̀gá ọ̀nà ìsí sísì kan ṣe confirmation ó sọ bọ́lá ìsí àmúdá àwọn tí tọ́jú èyí bá ṣe ọ̀sẹ̀ ní àmúdá kéèké 5 or 6 ọjọ́ ìmìta àjò wọn tẹ̀lé ẹ̀gbọ́n náà ni àwọn tó lórí bó ṣe ilé sinmi tani owó wọn ṣe o ọkọ̀ kàfáyà tó àmúdá àwọn tí bí ọlá ọlọ́wọ́ ní olóko abíọ́lá ní ẹ̀rọ àwọn tá alùbáríkà lọ́tọ́ṣọ́ ọ̀nàrẹ́bù sinmi òtílé olúwa ọkọ̀ yìí ìbàrẹ̀ òtílé olúwa ọ̀nàrẹ́bù sinmi àwọn tọ́jú ìsàlẹ̀ ní ẹ̀rọ ọjì ìsàlẹ̀ ní ẹ̀rọ àmúdá ìsàlẹ̀ ní ẹ̀rọ àwọn yàgò òtílé olúwa ọ̀nàrẹ́bù sinmi àwọn tàlùbáríkà àwọn tàlùbáríkà èèyàn bí ọlá lọ́wọ́ yóò kù ṣe àwọn tàlùbáríkà èèyàn tí yàgò òun ṣe àwọn tàlùbáríkà ọmọ ogun sinmi ó sọ fún àkúrò lọ́lọ́rí tó kọrin sẹ́yìn lò. yàgò àkúrò lọ́lọ́rí tó kọrin sẹ́yìn lò. ṣé wọn lé tí ìyàbẹ̀wò tó gbọ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ kò rí tó. yàgò
sàkọ́ lẹ́gbẹ̀ẹ́ náà kọ́ òṣù àwọn ọmọ money making machine àwọn ọmọ ọmọ àwọn ọmọ money making machine mọ́ òṣù àwọn tí tọ́jú ọjọ́ ọkọ̀ ṣáàkì òṣù àwọn dànù dá ọkọ̀ kan fáyà tó ìyàwó tọ́nà rẹ̀ bó sí mọ́ èèyàn bí ó lánà òṣù àwọn dànù báríkà lágẹ̀ẹ́gà àlàbíó adéwà ṣe é gé adéègùn kankan. Yàgò ìlọ́ra kẹ̀kẹ́ yọ̀lọ̀ lọ́wọ́ lọ́jọ́. adéjẹ é gé adéègùn kankan oníbí. Ọbídẹ́ sálárì ọmọ bá ní wọ́n ṣe ìdó. ó kọ́ni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbẹ̀fọ́. adélẹ̀ ó lọ́wọ́ kí làwọn ti ṣe yé. ẹgbẹ́ ọmọdé ẹgbẹ́ àtọ́ òpèsè oṣù yàgò ilé yagubu sàkó lẹ́gbẹ̀ẹ́ náà kọ̀ àwọn bá sí ẹsẹ̀ yóò ṣe sí mọ́ òmùṣó ọ̀nà èbú sí mọ́ àwọn ètò ní ìmọ̀-àṣọ. àwọn ọmọ gúdẹ̀tì nọ́mbà 2 ó pọ̀ àwọn ètò onílé ìrànlọ́wọ́ onílé ìrànlọ́wọ́. nọ́mbà 2 ó pọ̀ Abíọ́lá lọ́wọ́ àbọ̀rú bọ́ì àbọ̀rú ṣiṣẹ́ ọ̀rẹ́ tó ṣáájú oṣù onílé onílé wọn ta àwọn tàṣíìsì oṣù onílé àwọn tábúlé nígò àwọn àlàbí ọgbàrá àwọn tábúlé nígò ilé asísí tó ń jẹ́ nílé onílé àwọn tábúlé onígò ẹ̀ṣẹ̀ wọn jọ́ tó ń pè Pasuma àyíwá tí spíkà ọ̀gá wa pátápátá ọgbọ́n sámúdà ṣírù tó yọjú sí òògùn ló bá so àwọn náà lórí ọjọ́ ẹ̀pà so ilé asísí èyí ló kí ọ ọjì àmúdá fújì mi ń sìn ẹ̀rù tó gbọ́n bí sùn. Simo ọ̀nàrẹ́bù Simo fújì mi ń sìn ẹ̀rù tó gbọ́n bí sùn. ọlọ́wọ́ adúgbò ni wọ́n tó fa alùpàrùkà sí ìṣọ́nà òkun rẹ̀. Fújì mi sì ìta òrùka ọmọ ti sún. ó ti sún é. Fújì mi sì ìta òrùka ọmọ ti sún. Àdúgbò olúwa tó tó fa alùpàrùkà sí ìṣọ́nà. àwọn sàìpọ́nà wa ó ṣe é fẹ́lẹ̀ lọ́wọ́ aláṣẹ bí kíbà ó ṣe amúdání ìwọ̀n ọmọ ìyọ́kọ̀ kàfẹ́ àti òṣè àwọn ìtọ́jú ọkọ̀ ṣáàkì mi ò yí èèyàn yàgò Yakubu ìyàwó ti bó onílé ó kárí àṣìṣe tábìlì nìkò àwọn ti kú dọ̀tí àwọn ti nọ́mbà 2 ó pọ̀ àwọn ti nọ́mbà 2 àwọn tó ń sinmi sí ìlú lẹ́nu tá a bá sóògùn lẹ́nu kókó sọ àríyá àmọ̀dá ọmọ fáyàfáyà ọmọ fáyàfáyà náà àwọn alùbáríkà náà alùbáríkà làgègè alùbáríkà náà. àwọn òbí ọ̀la ọ̀lọ́ òtẹ́lẹ̀ adá rẹ̀ tọ̀ ojú onílé níjà sísí ìfẹ̀yìn alábùbá àzúmá ọmọ ìṣe nílé ọ̀rọ̀ tí lè sọ lọ́jọ́ sí ó. bàbá ń bọ̀ tàbí bàbá bá bàbá ńlá ṣàìpọ̀ òṣèlú ọlá ó bá a ṣe. àwọn tẹni ọlá ẹni ọlá ná òṣèlú báraka ẹni ọlá ní ẹ̀ o olórúkọ ọ̀dọ́ ọ̀tọ̀ mi mọ̀ ṣe bárakàtù òṣèlú ọlá ẹni ọlá bárakàtù olóyè àkóyà àkóòrò bá ń tọ́jú náà fún ayáwá sí omi òṣèlú náà fi lè sáàtò ọmọ òṣèlú náà ẹni ọlá báraka ẹ káàbọ̀ sí ilé agbára bá ọ̀sẹ̀ rẹ̀ kò.
ẹni ọlá wọn ní mo lẹ́rù kú mo ní ní Santos. ọba rí mi lẹ́yìn máa ń ṣọ̀tẹ̀ kó wá bá ọwọ́ ní ìwé kárí ṣọ́dá sókè ìwé kápá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. ó ṣe ọ̀rẹ́kùn tó jẹ́ gàní. àwọn ọmọ pọ̀ṣẹ́ sábẹ́mọ́ àwọn ọmọ ọlọ́mọdúnwá àwọn ọmọ mc wíṣìlì ọ̀hún àyíkó olóòmù. ó ṣe é sẹ́ ọmọ musa motors ọmọ musa motors yẹn ní àná ọ̀pájà òjòwá sí. ó ṣe wọn lè bá àríkà mi àwọn alábíọ́lá ọ̀báàgà ó ṣe é sẹ́ ọmọ musa motors ìyẹn ní àná ọ̀pájà alábíọ́lá ọ̀báàgà ọ̀rọ̀ kún ọ̀gá ní òṣèlú. ilẹ̀ bẹ́bí ìfẹ́ sẹ́yìn ti jẹ́wọ́ àìdè náà ti náà ṣe. àlùbáríkà òun náwó ẹ̀ ló. bó bá ti ṣe pé àwọn kan ló bọ́ ẹ lọ́wọ́ ẹkún ló lọ́ọ́ bọ́ kàmí àlẹ́bí tó mórúkọ wa kò dọ́dọ̀ àti wọn lọ́ọ́ bá kàmí àṣì. ó ti yé mi bẹ́ẹ̀ ó yé mi bẹ́ẹ̀ wọ́n ti jíṣẹ́ okúnlẹ̀ làbàgà orúkọ tó dá ẹ wọ́n ti jíṣẹ́ ẹ làbàgà báàsì ó ti dọ́dọ̀ wa ó ti dọ́dọ̀ wa ó ti dọ́dọ̀ wa olùkọ́ àwọn tọkàn máa ń mú wọ́n ni àjíbọ̀ làbàgà wa òṣèlú àlùbáríkà ọ̀gọ̀rọ̀ mi ọgọ́rùn kẹ́mi gbogbo ní àlùbáríkà ọ̀ṣẹ́ náà wá akẹ́kọ̀ọ́ wa àwọn bí ọlá ọlọ́wọ́ ọmọ ni ọmọ sísú òṣòfò yẹ mo sọ bẹ́ẹ̀ ọmọ sísú òṣòfò gba àwọn sí eléyìí bá bá wèrè yàrá yáyí sorry ẹsẹ̀ alùbáríkà ẹ̀rọ kẹ́sọ́. Mo ti lé olúwa eré ọ̀la ọ̀rẹ́dún ètò ìjáde lọ́wọ́ ó ti ṣe gbẹ́gbẹ́ ó ránṣẹ́ wá wọ́n jíṣẹ́. Olúwa mo ti lé olúwa eré alùbáríkà pàtó táyé adé pẹ̀kọ́ pàtó. Táyé adé pẹ̀kọ́. Princess ààrẹ yìí náà táyé adé pẹ̀kọ́ pàṣẹ. Táyé adé pẹ̀kọ́. Alùbáríkà akéde ó náwó làbágà máa ṣe sọ alùbáríkà la akéde ọmọ náà bá a sọ wọn. Aláàbíjì jí bá àkùrọ̀ sísù oṣù òtẹ́lẹ̀ àdá rẹ̀ tọ́ èyí alábíbá símọ̀ àwọn òbí ọ̀nà ọ̀lọ́rọ̀ ó kárí alùbáríkà. oṣù òkúrúsì wọ́n dàtà láwọ́ kékeré. Àbúrò Bọ́lá Táyọ̀ yóò ṣe ọ̀gán àbúrò yeye Bọ́lá mi ń ta èyí aya adégbò ìyá o oṣù òkúsì o èèyàn ti kíbla ọ̀rọ̀ ṣe èyí tàlà omi kíbla o àbúrò Bọ́lá Táyọ̀ yóò kárí òkúsì àwọn tí dọ́pin kọ́ nation mọ̀ ṣe kúlẹ́kú. Tí wọ́n ti pẹ́ ló ti jẹ́ màláìka látàyè. Látàyè màmá gbọ́dọ̀ gbọ́nlé. Látàyè màmá gbọ́dọ̀ gbọ́nlé. Bíjìbírí ti jí màláìka látàyè lóbi.
ẹ̀yẹ èèyàn ẹ̀tọ́ ìgbà sílẹ̀ mọ́nà tún ti dé Pasuma tún ti dé lẹ́tọ̀ ọ̀sán kájíjọ́ tó ti ẹ̀rọ kájíjọ́ àwọn eléyìí wọ́n á kú torí ìmọ̀lá eléyìí máa kú. dọ́pílíkọ̀ ọ̀nẹ́sọ̀ òṣèlú sọ́ra àbúrò bọ́lá mi ìtayọ̀ o ìyẹn Paso gangan ni wọ́n pín ní ẹ̀gbọ́n bá Paso ṣe àbúrò ìṣe tí màá la ó dẹ̀ ṣe wà nìyẹn kúlẹ̀ láàbàkà àbí wọn lọ ẹ̀kọ́ stars ẹ̀yẹ ọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tà sílẹ̀ wọn náà tún ti dé Pasuma tún ti dé wíṣì ẹ̀sọ̀ sáàkà sí ìjọba kẹta àjọ. ó tún sọ pé ìkẹ́ mọ́dàlá ò kékeré ní dublin mi ò kárí ogun sí àbúrò bọ́lá mi ìtàwọn ọmọ ṣe ẹkún àwọn ọjọ́ 10 years remembrance màmá dáadáa kúnlẹ̀ láàrín bàgàrà bí ojú wa ibi tó ṣe dé ó bá wọn fàdé bíi pé màláìkà náà pè ẹ ní pé màlákẹ̀ àrùgbó abẹ́sẹ̀ pàtí fámìlì wa ẹ ní pé màlá ẹ tí ì ṣe pàtí ilẹ̀ òògùn sí ọ̀ tó ná mọ́dàlá ó gàrò ṣòògùn sí ó ti lé olúwa. ìyọ̀lá owó ọlọ́wọ́ pàtó máa rí kó ó ṣe fùsì. àdúrà gbọ̀ngàn ọ̀gá fàdókẹ́ ó tọ̀nà ó tọ̀nà ó tọ̀nà ó tọ̀nà ṣe ń sáré gbọ̀ngàn ó tọ̀nà ó tọ̀nà. ètò èbítẹ́s. Saipọ máa gbọ́. ọ̀nà ewu sí wọn ó wá rí. oṣù babyface ìlẹ́wà àríjọ oṣù babyface ọmọ náà àwọn ọmọ MC wọ́n ti rí wọ́n lu àmọ́ bébì àbúrò ṣíṣù ìrẹsì oṣù tó jẹ́ ìrẹsì mọ́ ọmọ ṣọ ẹlẹ́bẹ̀bì rẹ̀ lẹ́wọ̀n wájú lẹ́bí fẹ́ òṣèṣọ́ àti blessing MC. àwọn eléyìí táwọn bá fẹ́ jẹ́ kó rẹ́ MC olórí àwọn blessing àwọn gangan lọ́lọ́pàá àwọn náà ń gbé sẹ́nu ọ̀nà táwọn bá fẹ́ kó rẹ́ MC olórí ẹ̀yà báwọn ṣe kẹ́lẹ̀ bá rẹ́ MC ẹ báwọn ṣọ̀rẹ́ kẹ́lẹ̀ bá rẹ́ MC mú sí ìlú àìpé lọ́wọ́ táyé ọmọdé adépẹ́kọ̀ lágídí ọmọ òǹdó agídí pọ̀. èmi bẹ́ẹ̀ èmi lára bí ẹ máa wẹ̀ tó jẹ́ tí n bá lọ lé ọmọ sí àtọ̀gọ́. ọ̀nà ewu sí wọn ó náà yéésù fún. Saipọ ó dàbẹ̀ fáyà. Táíwò ó ń gbé bọ́dù ọmọ Fadékẹ́mi alára ó ń gbé bọ́dù òkè èmi là alábí àmà alábí àmà lẹ́wà ìrì òdòdó ìjọsìn àbúrò sọ́sọ́ ẹ̀sìmọ̀ ọ̀ṣọ́ òdòdó lẹ́pẹ́ẹ́bì mẹ́mà mùsùlùmí ògbóló ẹ̀ẹ́dì mùsùlùmí ìjẹun yẹn náà ó jáde pé ó máa ṣàánú ọ̀gá ìgbé mùsùlùmí wọn máa kí. ọmọ tí sẹ́yà gbogbo oríye ọmọ jàkàbá Tinubu mi báyìí. babyface ló náwó MC àti bẹ́sàtì ó ti bá àwọn ọmọ àṣẹ sí. àwòrán amúlérè yẹn ọ̀nà rẹ̀lú símọ̀ ó ti ṣe. Tàbóyà fún èèyàn dáadáa. egungun tó bá kéde gbàdájọ́ fún kò
sí èrò tó ṣàánú gbà. àwọn ìdáyé tó mọ̀ tó ń ṣe. Aláàjì kan sílẹ̀ gbogbo abúlé mi ló yẹ. Ojú ẹni máa ń dọ̀là mọ́ ń kí ọdún. Ilé máa ń dọ̀là yóò ṣe kọ̀ o. Ilé ẹni máa ń dọ̀là o. Ó yà á bí ọ̀rọ̀ gba inú. Ó bá lọ sí wúrà, ọkọ̀ bá ṣe, òun ní kẹwọ̀. Pàṣẹ àgbà jẹ́ yẹmi. Oṣù yẹmi máa ń dọ̀là ìyá wa o. Oṣù àkótó ẹ̀kọ́ bẹ̀rẹ̀. Ọ̀nàrẹ́bù Osman àkótó ẹ̀kọ́ débìrè. To 10. Wàákó pàtí ọ̀sán òdòmílàgò mẹ́wàá. Òkè a máa sọ fún spíkà. A máa sọ fún básá. A máa fẹjọ́ sọ básá. Honorable Osman kò ṣe ojú yẹmi máa ń tẹ̀lé àlàfo ṣe. Yẹmi ohun tí ó dá ó dá. Ó kọ bàbá báyìí tó mọ̀. Ojú wọlé Mandela rẹ̀. Lẹ́gà ni bàbá àbárí mi ohun tí ó dá ó dá. Ṣé Chanel ó sọ fún wọn ní ohun tí ó dá ó dá. 2020 ló wà òun láti rọ́dún tuntun. Àwọn tó ń gbọ́ èlò wọn ò porúkọ Ṣé Chanel nọ́mbà lọ sọ pé kòkì ẹ̀fẹ́ ńlá tẹ́ ẹ bá gbọ́ nínú 2020 ẹ máa lọ gbẹ́ sómi ní. tẹ́ ẹ bá gbọ́ nínú 2020 àfi kẹ́ ẹ bẹ́ sọ́sà. Àfọlásán ṣòwò. Òsùn wákàlà. Àṣà náà fún dáwọ̀ orí ẹ̀ ti yí ọmọ àlè pẹ̀lú pé ilẹ̀ ìlú òyìnbó yìí ó ti change nǹkan tó fi ń jẹun nìyẹn. 1 to 20 ó pọ̀ 2020 ó wá pọ̀ jù mọ́ lábàṣọ wa ọmọ bá ká ló tún mú yẹn wá ó tún mú yẹn wá láàbàkàrà bí ó láti Amẹ́ríkà 1 to 20 ó pọ̀ 2020 ó pọ̀ yẹ ó tọ́ yẹ ojú wa wálé ilẹ̀ máa dẹ́ra nígbò nígbà tí wọ́n yóò ṣe wálé. àbábá gọ́nàṣàn yóò ṣe wálé àbábá bọ́ọ̀sì àwọn èèyàn yóò wálé ilẹ̀ máa dẹ́ra àwọn ṣe Baslo Aliuda Baslo. Baslo Wale Mandela Baslo Aliuda Baslo Iburo Kanaki Iburo Makanaki Shoma Baslo Abomo Baslo Aláṣẹ Aliuda Baslo Adéọlá ọkọ Adéọlá kò kálẹ̀ yóò ṣe ọ̀gá wa aláṣẹ rédíò. CEO kò kálẹ̀ Musibe Petro PFC Ọ̀fàlẹ́wà ọmọ ìṣúwọ́ ẹlẹ́ẹ̀kejì bàbá wa ọlọ́ba gbogbo tọ́fà òṣèré Musibe CEO àwọn títí mẹ́ra èèyàn bá túbọ̀ yẹn lànà
adéọlá ọkọ̀déọlá aláṣẹ orógbó suit baslo oṣù ceo thank you ceo baslo ceo ló mú wá ceo ló mélé wá ọmọ ọlọ́fà àmọ́jọ́rọ̀ ọ̀làlọ́mí àbísù ìjókòó ìjàkadì nítorí tọ́fà oṣù ceo pfc patron gbogbo lé oṣù ceo ìjọba sí ìbá àlàbí oṣù baslo wálé náà dọ́là baslo aláṣẹ àníyànjú baslo. Ayé tó ń gbó. Adéọlá Ọ̀gọ́déọlá international bricklayer. Adéọlá Ọ̀gọ́déọlá gbogbo ìgbà tí ń mọ́rí ẹlẹ́gbọ̀n ogúnú kúnlẹ̀ lábàgàmì àlàjẹ́ òun lọ́wọ́ inú mi á dùn ara mi ayá gágá ilé wálé máa ń tẹ̀lé. Déọlá Ọ̀gọ́déọlá aláṣọ̀rẹ́ ní one suit international bricklayer ẹ wò orí Adéọlá tó pa yẹn ó máa lóun fi ru pọ́npọ́n ni irọ́ ló pa àwa ti já sí. Orí Adéọlá tó pa yẹn a máa ní pọ́npọ́n lòun forí yẹn rù irọ́ ni àwa ti já sí. International bricklayer aláṣẹ Romeo suit àwọn jòjò òkè ọkọjọ kẹmí jòjò lọ́jọ́ òkúrẹ́ ṣe sáré aṣọ tí ó bá dá Paso ẹ pàrọ̀ ẹ bàtà tó bá ti gbó ẹ pàrọ̀ ẹ tẹlifíṣọ̀n tó bá ti sán ẹ change ẹ rédíò tó bá ti kọṣẹ́ ẹ gbé tọrẹ ẹ rà mí àgọ́ tó bá ti dúró làbàgàbà àsìkò òṣìṣẹ́ mọ́ ẹ rà mí ṣé ń ṣàánú ẹ̀nà ọ̀rẹ́ àjẹkùnlẹ́gọ́ mẹ́sàn ìjọba kò sólè mọ́ ìjọba kò sólè mọ́ lájẹ́ ògùnlẹ̀ alábìjẹ́ ẹsẹ̀ ti gbọ́ abẹ́ gbọ́ ìjọba kò sólè mọ́ olè tó tẹ̀ka kàkí ọba níbo ni a ti fún ìjọba kò sólè mọ́ kúlẹ̀ bá a sinmi láàbẹ̀kúnlẹ̀ lọ. Osman Honorable ètò jáde láti ọ̀dọ̀ tiwa okay everybody náà ti máa ń Honorable àmọ́ títí wa kò sí pọ̀ gan central ọ̀dọ̀ tiwa gangan ilé oṣù pàdé mi kúnlẹ̀ bá a súnmọ́ ọ̀rẹ́ mi ti dán Honorable èmi ọ̀rẹ́ Honorable mo lè kára máa kára sẹ́nibọ́dì máa fọ́ anybody létí mo ti dọ̀rẹ́ Honorable Alábí ọba àzùmá ìgbà àwọn sí ìjìnlẹ̀ ẹ̀gbọ́n máa fọ́ anybody létí èmi ọ̀rẹ́ Honorable Alábí ọba àzùmá ọmọ òṣèlú oṣù. ìyá Alábí ọba àzùmá. Paso tọ́jú ọ̀gá apàṣẹ tó jẹ́ fẹ́ ìmúra àwọn àlọ́bí ó. ẹ̀yin ọmọ ológo ìgbà ọwọ́ wa rè àwọn alágbó Paso àwa gbé bọ́ọ̀lù. apàṣẹ ọmọ ológo ìgbà ọwọ́ wa rè àwọn alágbó Paso àwa gbé bọ́ọ̀lù. ọ̀gá apàṣẹ fẹ́ múra yẹ ọmọ ológo. ẹgbẹ́ jòrò káyà o tọ́kí ńlá lẹ́rù ká o adùkẹ́ bí ń bọ̀ o jọjọ bá a sùn mọ́ aláàbòsè bí ń bọ́lá o ṣe adùkẹ́ bí ń bọ̀ o jọjọ bá a sùn mọ́ aláàbò kúnlẹ́kún.
àmọ́ pé òṣìṣà kúdé gbé àmọ́ pé òṣìṣà. tọ́jú orúkọ ọ̀sẹ̀ ṣé jẹ́rìtì aago tó bá ti dúró ẹ pàrọ̀ ẹ̀ tẹlifíṣàn tó bá ti sán lójú ẹ change ẹ̀ aṣọ tó bá ti ya lẹ́yìn ọrùn kúnlẹ̀ lábàgàmì àlàfíà orin ẹ̀rọ àmì ìbáàsì kò dámọ́ nìyẹn ṣé jẹ́rìtì ṣé jẹ́rìtì ni ìjọba kò sọlé mọ́ gbogbo ajé ogun rẹ̀ láàmì jíjíwá ṣe ń ṣàlẹ̀ ìjọba kò sílé mọ́tọ́jú púrò mákànákì lọ fún kúnlẹ́kúnlẹ́ ẹ dákun ẹ má pa bàbá yín. ẹ dákun ẹ má pa bàbá yín. Adéọlá Adéọlá aláṣẹ Rómíò ẹ má pa bàbá yín. ọlọ́gbọ́n ẹ̀kúnlẹ̀ akẹ́wà ìjọ màkànáàkì yìí búrò. Oje makati makanaki ọmọ ṣe makati yìí kúrò oṣù. Oṣùwọ̀njọ́ àwọn Atlanta Georgia àwọn wálé èèyàn wálé jáde òkè bàbá búbù. Oje makati àlàfo bàbá àwọn Atlanta Georgia lamẹ́ríkà o èèyàn ó sẹ́ ìbúrò. Emuye oye l'Atlanta Georgia Ṣakiru kú kálẹ̀ wọn ṣe àwọn ti tọ́jú ṣe àwọn tó fẹ́ ṣe èrò ogun ló bá ṣe ọlọ́gbọ́gùn ní akẹ́bàjá làbí sí ojú sí káàbà sí ojú sí káàbà bá sí ojú wa sí káàbà direct ní jíbọ́lá sí ojú sí káàbà ìlọ́bàgá ti lè mọ̀ ṣé òyìn bó ṣé é jálẹ̀ èèyàn náà bí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ mi ò ṣe ṣe èjò ó tó tó mẹ́ta ó di fírífírí ọ̀gá ṣiṣẹ́ lọ ní iṣẹ́ ló pọ̀ gà lọ jíbọ́lá bá sọ wá iṣẹ́ tó ti dùn pé tó padà jíbọ́lá ọ̀gá tó ti padà báraká lọ́sẹ̀ ìyá ẹ̀yà ọ̀rọ̀ àmàkà òkun ló. Olówó kì í bẹ́ ṣe kiri. Àkànákì ètò olówó lè bẹ́ kó pàṣẹ. tó ṣàlẹ̀ bàbá bá Ọ̀dọ́ lọ́wọ́ yóò dé gómìnà. olówó kì í bẹ́ ṣe kiri. Àpẹẹrẹ olówó lè bẹ́. Àdúgbò bàbá bá lọ́wọ́ ní bẹ́ẹ̀ fún wọn. Tó bá jẹ́ mi ní eré. Àmúdá kírun mákàtì bó bá jẹ́ mi láàbáká ọ̀rọ̀ àlàáfíà èrò tètè o. Àwọn èèyàn méjì kan tọ́jú yàn láàárọ̀. Bàbá bá rí Ó ṣe wákàtí èèwọ̀. àlìyúdà. Ibùdó wákàtí èèwọ̀ ṣe. Àbúrò bàlíkà ọ̀ṣọ́. Àbúrò táwọn bàlíkà èèwọ̀. Gani bàbá bàrí mi. Aláṣẹ Bàríṣà. Oṣù fẹ́ṣọ̀ jọ́mọ̀. Báwo ló ṣe ń lọ? Ọ̀nà rẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà ni bàrí bàbá bàrí? Àlàbí mákàtì. Mákàtì l'Atlanta rẹ̀ Alábí Àzúmá. Ìbá àwọn sókún. Yóò ṣàlẹ̀.
lọ́wọ́ máa kàtó. ìbúrò pólì jọmọ. òkè àtìgbà ó pọ̀. lọ́wọ́ máa kàtó. yọlá kọ́dí ọlá òkè ló ń sùn. òkè ọ̀gá tún bá wọ̀. Gàdí bàbá bá rí ó pọ̀. ọ̀gá tún bá wọ̀. ìjọba ọkọ̀ òṣèlú mọ́ ọ́ lájẹ́ òògùn lọ amúdáṣe ìṣànà lọ́bí ogun. òjòkà ní bàbá bá rí ọlọ́gbọ́n ojúmọ́ ilé bàbá bá rí káàárẹ̀ kárí. aláṣẹ bá rí sọ́nù tẹ̀ ilé ká ní ẹ̀ràn yóò mọ̀ sí. ọ̀ṣọ́ ọmọ olómi jọmọ. Parisano tẹ̀ ká ní oṣù. àbúrò bá sọ àjùmọ̀ ọmọ tó máa ń ṣe ní máa fún mi ní bàzó. ilé ká ní bàbá bá rí aláṣẹ Parisano tẹ̀ mo ṣe ó pọ̀ ó pọ̀ ó pọ̀. àwọn orílẹ̀ wa ló kú láàṣọ àwọn orílẹ̀ wa ló kú láàmọ̀ṣọ. ẹ̀yà rẹ̀ bí ó yẹ lọ́wọ́ àgàtà máa so. ṣé Paso ọjọ́ ẹ̀kọ́ alábí ọjọ́ ẹ̀nà ni o. Paso Las Vegas Paso àríyá. Paso Chicago. lórí òkè oṣù. ọrí àbúṣà. léèjè àwọn èèyàn nìyẹn. alájà yẹn mi sí. lọ́lá ìjọba èèyàn mi. ọmọ jàpó. ṣebí ẹgbẹ́ ládùúgbò mi ìfúnná bá dé. ìyá ní ọjọ́ ènìyàn pariwo ọlọ́run. Adéọlá ọkọ̀ Adéọlá. ẹgbẹ́ yìí. Oṣó Adéọlá ọkọ̀ Adéọlá aláṣẹ Romeo Asut international bricklayer. orí ẹ tó pa yẹn wà ní pọnpọ́n ló fi rù àwágọ̀. wà ní pọnpọ́n ló fi rù orí pọnpọ́n oko hòtẹ́ẹ̀lì àkọ́kọ́ orí pọnpọ́n hòtẹ́ẹ̀lì ìkejì orí pọnpọ́n ilé bíi mẹ́rin nínú Jákàndé estate. ó tún ní lórí alẹ́ àwágọ̀ pọnpọ́n yẹn dẹni. ṣé gbọ́ ó lọ fi ju bricklayer lóru jẹ́ ìsàṣírí kan fún ẹ tó rò pé bí o mọ̀ jẹ́ ìsọ kankan fún ẹ tó rò pé bí o mọ̀ ilé Kánú wọ́n kọ́ mo mọ̀ pé wọ́n ló kọ́ ó mọ iye tó gbà ìyẹn ti pẹ́ ok no problem kò sí wàhálà ilé òdìdí Kánú wọ́n kọ́ Nigerian Star ó mọ iye tó gbà òkè ìyẹn ti pẹ́ ilé ọba kò ìyẹn ò tí ì pẹ́ okunlé bá a sí wa alábẹ tí a jẹ́ mbẹ̀ percentage. Adéọlá ọkọ̀déọlá òun lálábàárù lòun lọ ṣó bẹ̀ ìyẹn dá bẹ́ẹ̀ alábàárù ló lọ ṣe tó fi parí ilé Kánú wọn kọ tó fi kọ́ tọ́bakó tó fi kó hòtẹ́ẹ̀lì kí méjì mẹ́ta kúnlé lábàkàgbé àlàbí orí pọ́npọ́n yẹn náà rẹ Paso. Adéọlá ọkọ̀déọlá àwọn jẹjẹ architect ó ń yálé ó tún wá jẹ́ báńkà òyìnbó báńkà òyìnbó lé owó
architect director ìrànlágbèsọ ó tán bricklayer dẹni ẹ pọnpọ́n yẹn dẹ lóru oṣù ọ ṣé o kì í ṣe yahoo bá a sí o kì í tẹ laptop oṣù ọ ó kè mo ti rántí arena lóṣù ní bá a sí òun ló kọ mo rántí owó arena yẹn òkúnlé bá a sí máa ìyẹn náà ti pẹ́ òkè kò sí wàhálà adéọlá kọdíọlá ìyẹn bá a sọlá àbáka àwọn tàbí lóde lókun ẹ̀ ó ti jẹun bẹ́ẹ̀ àwọn tàbí mú sí ìlú ìdòmólú ọmọ jẹjẹ àwọn tàbí lélẹ́yìn àwọn tàbí sọ̀yà àwọn tàbí dáadé. àwọn tàbí dáadé lélẹ́yìn ayédáadé lọ sóbi ẹwẹ rẹpẹtẹ gúnlẹ̀ lábàgàgà àlàbí oṣooṣooṣo àwọn tá a lè àṣẹm sí àtúbọ̀ àbọ̀. olóyà kéèké ó ti pẹ́ jẹjẹ ó lè àṣẹm sí àtúbọ̀ àbọ̀ sí. gbogbo ìyànà pàjá ó lè àṣẹm sí ìyàrá ó ti pọ̀ àbẹ̀ sí. adéọlá ọmọ jẹjẹ ó lè àṣẹm sí àtúbọ̀ àbọ̀ sí. Okay. Big fish. Branchiama. Alájà bìíní. Alaye Tuale. Jẹ́jẹ́ ó lé àìsàn sí ooo. Ó tún bá bẹ̀ sí. Jẹ́jẹ́ egungun tó bá gbèjì o. Bàdájọ́ ọdún kò kúrò. Ẹ sí pé mi nìbè. Mo tẹ̀lé mo sí ìwù lọ. Kó dẹ̀ já mi kúrò lẹ́yìn. Àyìnbó. Olúwa máa ń sìn àyìnbó. Ọba wa nìyẹn. Bíọ́lá Bọ́díọ́lá. Ẹni. Omi ara mi, ẹ̀jí ara mi, iṣan ara mi. Ọpọlọ orí mi ìbàṣọ. Ẹ̀sùn ló ṣiṣẹ́ fún. Máa sí àgàbà jẹ́ ti fọ́. Gbogbo alátìmọ̀ ẹ̀ ọ̀pá. Gbogbo àlìmọ̀ṣọ́. Nọ́mbà 1. Ọmọ ìjìbádẹ́rọ́ ọ̀pá gbogbo àlìmọ́ ọ̀ṣọ́ orí àná ọ̀pájà ọmọdé ìjìbádẹ́rọ́ àti títí kílódé ó pọ̀ títí kílódé ó pọ̀ yẹ. Títí kílódé ó pọ̀. Àṣìdàbù ó tọ́ yẹ. Alájà bìíní. Lẹ́yìn jẹ́jẹ́ Yéèké. ó kárí jẹ́jẹ́ ó náwó fún ẹbí ó mà. Ló dé báyìí títí wàhálà wa o kíkọ́ lọ ṣàníyàn ni o. Balikisu alájà Biliki
ẹ̀yà dúkẹ́ bíbí ìgbẹ́ òkàrẹ̀ èmọ́ṣọ́ ọmọ tààrí yọrí ẹ̀náwó ẹ̀pọ̀wọ́ ẹlọ́gbà padà ọmọ tààrí yọrí báyìí náà ẹ̀náwó ẹ̀pọ̀wọ́ ń bí ẹlọ́gbà padà ọmọ tààrí yọrí ọ̀gá ńlá gbogbo ìṣẹ́rí àríyọrí ní ọmọ èyí oṣù wọn ká happy birthday to you in advance every January 1st ìlú kúló ní àkànga àti báyìí ṣiṣẹ́ yẹn lọ gbowó yín láàbàdàrà bí ó bá ká báyìí náà Adùkẹ́ kíní tẹ̀gbẹ́ kan sẹ́yìn Adùkẹ́ ṣé kò mọ ojú fèmí nìkan Bímbọ́ ṣé kò mọ ojú fèmí nìkan Adùkẹ́ ṣé mo lè wẹ̀ ní kejì sí ṣé mo lè wẹ̀ ní kejì sí kàtó wọ́n sì ṣe yẹn bí o tiẹ̀ fẹ́ màá dá sí ṣe yẹn ni yàrá kan fèèyàn kan ẹ̀yìn kan fèèyàn kan orí kan fèèyàn kan tó fẹ́ ní kejì mọ́ o ìbá àsokúnlẹ̀ ó smáàkì gbójú ẹ̀ kú ń bẹ̀ ó smáàkì gbójú ẹ̀ kú ò oṣù ojú tó fi wò lábẹ́ ìgò yẹn gbójú ẹ̀ kú ò gbójú ẹ̀ kú ò eléyìí ò ṣe é jẹ ọ̀nà rẹ́bù ẹ̀ gbójú ọ̀tá ní kí gbòòdò ẹ̀ báyìí tó sọ pé ó kiri bá so kọ́kọ́ ọ̀tọ̀ ọlọ́run ṣe ń ṣàlẹ̀ ìtọ̀sọ̀. ó ṣe bí bọ́lá àwọn tí mílí kì í sùn. bí n bọ àánú ni mo rí gbà kí n máa ṣe agbára ẹ̀wọ̀n lọ́hùn lókè ìdá ṣe bí mo ṣe. àánú ni mo rí gbà kí n máa ṣe agbára ó káyé bí n bọ o. kì í ṣe rímọ̀ ọ́ ṣe. ó ṣe máa dúkẹ́ àwọn tí balẹ̀ kì í sùn. ẹ bá ń tọ́jú aṣáájú ní ìròwò Adùkẹ́ mi bí n bọ̀ yan ta la bá a sùn hàn ó ti pẹ́ nígbà ìṣojú kí tí ó ti pẹ́ gan Adùkẹ́ mi bí n bọ̀ kí n ṣe ní okùn lè bá a sùn hàn aláìpẹ́ kó ti pẹ́ àmì ìpọ́nlá ẹyẹ mẹ́rin ọdún lógún wá bá a sùn. ó pọ̀ ikọ̀ dúdú aró ṣe o ó kárò princess o princess jọjọ bá a sọ o bá a sí lóra báńkà o ọkọ̀ dúdú aró ṣe bíríkì ọkọ̀ rẹ̀ ó sùn o Abímbọ́lá ṣoṣooṣo sùn bá ẹ̀ ṣó Adùkẹ́ ṣoṣooṣo àìsàn o bá a sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ pé ṣíṣà ẹ̀ ó pọ̀ kí ló dé àmọ́ pé rárá ó tójú èyí ọdún káyà tó àwọn ọmọ mi àmọ́ pé ṣíṣà àwọn bá a sí ọ̀la bẹ́ẹ̀ka kúnlẹ̀ kìrìkà ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. omi tọ́kí ńlá rúkà kìrìkà ní pẹ́pẹ́pẹ́. Kìrìkà ní pẹ́pẹ́pẹ́ princess kìrìkà ní pẹ́pẹ́pẹ́ kìrìkà ní pẹ́pẹ́pẹ́ princess kìrìkà ní pẹ́pẹ́pẹ́
ikú ọmọ àgbà kárí ìlọ́wọ́ àmì. ìrúgà ní pẹ́pẹ́pẹ́. àdúrà mi nìyẹn làbájábá àti. àmì. ìrúgà ní pẹ́pẹ́pẹ́. ìkìbẹ́rì. ẹ̀ẹ́dẹ̀jọ́ nígbà ní pẹ́pẹ́pẹ́. ikú ọmọ àgbà oníkàkiri lọ́ọ̀dì. Usman. àwọn tó lọ́wọ́ sí báyìí. láwọ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀rẹ̀ láwù. Usman ọ̀nà ọdún wẹ̀. láwù ẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rẹ̀ láwù. Usman owó lè lónìí o. ẹ̀yin ò máa yá omi ṣe. láwọ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀rẹ̀ láwù. ọmọ bàbá Buhari ọlọ́tọ̀ òṣèlú síbà àwọn yàyà bàbá Baraka àwọn yàyà bàbá Baraka tó èèyàn àlàbí jíbá èèyàn yàyà bàbá Baraka tó àwọn àlàbí ogun. ẹ̀wọ̀n amújáde ẹ̀fílẹ̀ ẹ̀wọ̀n amújáde ó nọ́mà. ó ṣe gbọ́lọ́wọ́ síbà gbáǹsà ẹ ṣiṣẹ́ yín ogún ló lábàgàn mi àlàbí orin náà. ó ṣe olówó síbà ọmọ bàbá Buhari ọlọ́tọ̀ 60/120 bá ń tọ́jú alájíyáyá bàbá Baraka àwọn kábíyèsí ò lẹ́sùn lẹ́wọ̀ mọ́nà kábíyèsí Sùláìmọ̀ náà mẹ́yìn alábí bá àṣìlá ìbá wá sí ìṣúná kábíyèsí Sùláìmọ̀ náà mi tọ́jú olówó òsì bá mi ọmọ bàbá Buhari 60/1 million gbogbo tirẹ̀ bá a sí akẹ́bà ẹ̀jọ́ ó ti alájí Sùláìmọ̀ náà ọmọ ọ̀tún náà. yáyá bàbá Baraka tí ò yáyá. Bàbá Baraka tí ò ṣe yáyá. Bàbá Baraka tí ò. Màá dúró, màá lè sẹ̀, ó bá fẹ́ ṣọ, ó kàbà tẹ́bí. Bàbá Baraka tí ò yáyá. Bàbá Baraka tí ò ṣe yáyá. Bàbá Baraka tí ò lókè. Èèyàn bá ń sí ẹ̀ alọ́gbọ́n ogun lórí ìṣègùn. Bàbá Baraka tù ó. Ó ṣe yáyá. Bàbá Baraka tí ò ṣe yáyá. Oṣù Bàbá Baraka tí ò lókè. Èyí ló sì bá rẹ̀ ó. Òsùn ló fún ẹ lówó kì í ṣe mi. Owó òsùn ló gbà ẹ́. Òsùn ló fún ẹ lówó yẹn lọ́kì sábà ní wá ọ̀nà rébù. Owó tẹ fún mi oníbàtí mo kó fún. Ó yẹ ká ẹ̀ ní oníbàtí lówó fún lẹ́la àbákàrà fi òjì wá òsùn. Òsùn ló fún ẹ lówó kó sùn dáadáa. Òṣè olówó síbà, òṣè yáyá, Bàbá Baraka, aládùúsílẹ̀ mọ́nà ìmọ̀ṣẹ́. Ó yá bóṣù ya fọ́tò, lọ́nà rébù ya fọ́tò. Jọ́rí ẹ̀pẹ̀ lọ́nà rébù. Jọ́rí ẹ̀pẹ̀ lọ́nà rébù bá a sí lá. Ó fẹ́ tà lọ́múdéètì hòtẹ́ẹ̀lì ẹ̀ lọ́múdéètì máa kọrin fún ẹ̀sìn ó ṣe ṣe kọ́ tí máa fi kọrin sí i oṣù múdéètì nínú ìtùnú àwẹ̀ báwo rí màá play fún ẹsẹ̀ mo ṣe lè play fún ẹ̀sìn ní ó ṣe ṣe dáadáa ní. déètì tó ń bẹ̀ mí fún yẹn ó yà mú déètì sí i wàá ṣe wá jọ nọrẹ́bù house of assembly táwọn onígbádùn ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kò dáa o oṣù pàdé òtí gbọ́ nọrẹ́bù tó bá dúró síwájú mi báyìí bíi 200 300 January àmàsọ ìyẹn oṣù àmàsọ ẹ̀ 8 or 9 Thursday àbí Friday nìyẹn Wednesday
Okay. Alaye. Okay. Maori. Amunai. Maori. Àìsùn birthday Sule nìyẹn on the 10th ní birthday tiẹ̀. So Amunai. Amasola rola. Kìtú àgbà sí oníwàgbà. Àti múdè tí oṣù. Ó ti ṣe é ṣe. Déètì ti ṣe é ṣe. Ọtí sẹ́tù ẹ̀. Oṣù ti sẹ́tù ẹ̀. Òṣì Ọlọ́run gbàdúrà ẹ̀. Ago bí a tó sọ yago tá máa bẹ̀rẹ̀ bóyá wàá tún rí mi gbà sí. Ago yóò náà bẹ̀rẹ̀.